Hello, arákùnrin, kí ni orúkọ Yorùbá yín? Àti kí ni? Àti Olúwa ṣeun. Ọmọ ọdún mélòó ni? Kọjú sí mi. Ọmọ ọdún méje. Ọmọ ọdún méje. Inú oṣù wo la wà yìí? Kọjú sí mi. Mi gbọ́. Oṣù àwẹ̀. Kí lèèyàn máa ń ṣe lásìkò àwẹ̀? Èèyàn kò ní ṣe kí ni? Kò tún ní ṣe kí ni? Káyì. Ó dé o torí Ọlọ́run. Ó ti tó. Èèyàn ní ṣe kí ni? Kò sí ní ṣe kí ni? Kò sí ní mú mi. Oríṣi àwẹ̀ mélòó ló wà? Àwẹ̀ ìlàjì. Àti odidi. Àwọn wo ni odidi wà fún? Ìlàjì ńkọ́? Ìlàjì ńkọ́? Ìlàjì ńkọ́? Ìlàjì fáwọn ọmọ kékeré. Irú wọ nísìnyìí àwẹ̀ mélòó ló ti gbà? Àwẹ̀ mẹ́ta. Wow. Ó yá wá ń bí. Ó tí dáhùn béèrè mi tán o. Ẹ̀mí ló ni èèyàn máa ń jẹun lójúmọ́ fún wa nígbà tí wọ́n bá ń gbààwẹ̀? àwọn àgbàlagbà tàbí àwọn ọmọ kékeré. Àwọn àgbàlagbà. Lẹ́ẹ̀mejì. Nígbà wo àti ìgbà wo? Ní alẹ́ àti ní òru. Ní alẹ́ àti lóru. Tó bá jẹ́ ọmọ kékeré ńkọ́? Ní ọ̀sán, ní alẹ́ àti ní òru. Ok, ní ọ̀sán, ní alẹ́ àti lóru. Ok, ẹ ṣeun o. Tá bá fẹ́ kí àwọn èèyàn lásìkò àwẹ̀ bá la ṣe máa kí wọn? Ẹ kú àwẹ̀. Ẹ kú àwẹ̀ tàbí ẹ kú kíni òun kíni? Ẹ kú nǹkan. Òǹgbẹ tàbí ẹ kú òǹgbẹ. Wọ́n mẹ́ta. O ṣeun, sọ fáwọn èèyàn pé ó dàbọ̀ o. Dádì, omi kòkòrò lè sí sálẹ̀ náà. Ní ìjẹta nígbà tí a fẹ́ jí ní òru, ta ló jí wa? Ìwọ ló jí wa fún oúnjẹ lóru. Gbàdọ̀ fúnra rẹ̀. Sọ fáwọn èèyàn pé ó dàbọ̀ nísìnyí. Ó dàbọ̀ o.